gbogbo ìlú Ìkàrẹ́ Àkókó tó wà níjọba ìbílẹ̀ Àkókó North East Local Government ní ìpínlẹ̀ Ondo ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún mì tìtì tó sì bà ọ̀pọ̀ èèyàn nínú jẹ́ tó jẹ́ pé ariwo ìkúnlẹ̀ abiyamọ ni làwọn èèyàn ń pa ọ́ nígbà tí wọ́n ní baálé ilé kan tí a kò tí ì mórúkọ ẹ̀ dàsìkò tí a ṣe àkójọpọ̀ yìí tí wọ́n ló lu ìyàwó ẹ̀ arábìnrin Christiana Musa Kutelu ẹni ọdún 51 51 years tí wọ́n ló lu obìnrin náà pa tí wọ́n sì ní lẹ́yìn tó lù wá tó gbé òkú ẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí tí wọ́n ń pè ní mọ́ṣúárì níṣẹ́ ni ọkùnrin náà inú ti júbà ìhòòhò ìyàn pé ó ti sá lọ tí wọn ò sì mọ ibi tó wà di àsìkò tí a ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé ọ̀kan lára àwọn iléèwé àwọn tó nípèníjà ara àwọn tó lóyìnbó ń pè ní person with physical disabilities ìní Christiana Kutelu ìní ó ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ròyìn wípé obìnrin náà ó jẹ́ ẹni tó níwà rẹ̀lẹ̀ tó sì ní ìtẹríba èyí tó jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kí wọ́n fẹ́ràn ẹ̀ kọjá sísọ ṣùgbọ́n o ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí ó kọjá yìí èyí tí í ṣe ọjọ́ 26 nínú oṣù kẹrin tí a ṣẹ̀ṣẹ̀ lò tán yìí the 26th of April 2026 ìní wà ní ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin Christiana Kutelu àti ọkọ ẹ̀ tó sì di gbàsgbòs tí wọ́n ní ọkọ Christiana Kutelu ó bẹ̀rẹ̀ sí ní máa lù ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ mà yíwọ̀ tí obìnrin náà tó mẹ̀yìn lọlẹ̀ tó di wẹ́gẹ́ tó sì jẹ́ ìpè Ọlọ́run yìí pé ó dágbére fáyé ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ní ọkọ Christiana iná mà ló ti gbé òkú ẹ̀ ó sì di ilé ìgbókùsí lẹ́yìn tí wọ́n ló gbé òkú náà sí ilé ìgbókùsí tí wọ́n sì ti lọ tọ́jú òkú Christiana níṣẹ́ ni wọ́n mà ní ọkùnrin náà sá lọ kí àṣírí ẹ̀ kí má bàa tú. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé ìjà tí máa ń ṣẹlẹ̀ láàrin Christiana àti Kutelu tẹ́lẹ̀ tí wọ́n ní ọkọ ẹ̀ ó máa ń lù ú ṣùgbọ́n tí wọ́n ní Christiana ó ṣà ń forí dà wípé ó ń forí tì wípé ara ìyáálé ọkọ ni kó máa fara dà á kó tó wá di pé ó forí tì títí orí pa lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ tó kọjá o tó sì rán kúrò ní ilé ayé. ṣá o ní báyìí níṣẹ́ ni ẹgbẹ́ àwọn tí ó ní ìpèníjà ara ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ìyẹn National Association of Persons with Physical Disabilities Ondo State Chapter ìní wọ́n máa ti fọ̀rọ̀ síta láti ṣe ìdárò Christiana Kutelu tó jẹ́ ọ̀kan pàtàkì lára wọn tí wọ́n sì jẹ́ kó dìímọ̀ pé ìpapòdà òjijì yìí wọ́n ní ó máa bá àwọn nínú jẹ́ kọjá sísọ nítorí pé ọ̀kan pàtàkì ìní àwọn sọnù lára wọn. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Jimoh Abayomi ó jẹ́ kó dìímọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà àwọn sì ti ń wá ọkọ Christiana Kutelu tó gbé òkú ẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí